gbogbo yín ẹ̀ ń sọ̀rọ̀ àmọ́ tó ṣẹlẹ̀ aṣáájú pé èrò pọ̀ ní ààfin Olúwo ti ilẹ̀ Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí. ẹ̀yin èèyàn wa ẹ kú ojúmọ́ mọ́ òkè wa ní ibikíbi tí a bá wà a kú ìsinmi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ rẹ̀ láìṣe láyé ní agbára àṣẹ Elédùà. Mo kí wa tẹ̀ṣọ́ mo kí wa tológun ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìwó. Ó ti ń rúgbó bọ̀ èmi lérò pé a ń rí gbogbo nǹkan tí Olúwo tó ń sọ. Lóòótọ́ àgbọ̀n kankan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń lọ lábẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan torí èmi náà ń wò pé ṣé kò sí gọ́vnà ní ìlú yìí ni tó respect tradition and our culture in Yoruba land. Èmi ń wò bẹ́ẹ̀ èmi wò ṣé kò sí ọba nínú ìlú wọ̀nyí ni olórí aládé Ọ̀ṣun state ni nílé Ifẹ̀. Kí ni àbáṣepọ̀ tó wà láàrin Ọ̀ọ̀ni àti gọ́vnà? Ṣé wọn kì í sọ̀rọ̀ ni nípa ọ̀rọ̀ Olúwo bó ṣe ń léfù kọ́kọ́ tó ń sọ ọ̀rọ̀ sínú ilé Ifẹ̀ tó ń ju oríṣiríṣi ọ̀rọ̀ síta? Ṣé mo á ṣe dákẹ́ tá máa wò ni? Ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ o. Wọ́n ti gbọ́ nísìn pé gọ́vnà ti ń gbégbésẹ̀ láti yọ Olúwo. Ohun tó dẹ̀ máa padà gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ náà nìyẹn. Nǹkan tá gbẹ̀yìn Olúwo náà nìkan tí ẹ fẹ́ wò. Ẹ wá gbọ́ báwọn ará ìlú tó dàbí tiẹ̀ tí wọ́n ń protest. Àwọn ìyá bọ́ síta wọ́n ń protest pé wọn ò ní yọ ọba wọn o, pé ọba Olúwo pé àwọn ò ríru ọba yìí rí o. Lóòótọ́ náà ni ẹ̀yin ò gbọ́dọ̀ ríru Olúwo rí. Ọba tí orí ẹ̀ ò pé kò sí irú ẹ̀ ò pé méjì. Ọba tí ó ń ṣe bíi ẹni tí wọ́n ti kó ọpọlọ ẹ̀ lọ tó ń gbogbo nǹkan ìṣẹ̀ṣe inú pálá tó lòun ti kó dànù. Ṣé irú ẹ̀ kọ̀ọ̀kan wà ní? Èmi ò tí ì rí irú ẹ̀ rí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí. ẹ ń sọ̀rọ̀ àmọ́ tó ṣẹlẹ̀ aṣáájú pé èrò pọ̀ ní ààfin Olúwo ti ilẹ̀ Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí. So àwa rí i pé ẹ̀yin náà wà lára ọgbà àwọn tí ó ń sọ̀rọ̀ wípé sáfẹ́ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an a fẹ́ mọ̀. Lórúkọ gbogbo obìnrin ilẹ̀ Ìwó. Gbogbo ọwọ́ lábára mọ́tẹ́lú. Ìwọ sí ìwọ lọ́rùn. Àwọn fẹ́ ọjà kíkí ló yẹ sí ọmọ ìjọba ìlú Ìwó. Ok, ìjọ ìsọ ni pé ẹni sì so ìjọba ìsọ ni pé ẹ fẹ́ kí wọ́n yọ Olúwo. ilé ìtẹ́lọ sẹ́yìn yìí ẹnì kọ̀ọ̀kan wọ́n wá láti ìdílé wọn sẹ́yìn òṣèpọ̀ tí wọ́n ní. Ẹ̀yin náà ti fetí yín gbọ́ ẹgbọ́n nǹkan tí wọ́n ń sọ. Wọ́n ní wọn ò ní yọ ọba wa o, wọn ò ní yọ ọba wa o, kíní kan. Ohun tá gbẹ̀yìn Olúwo, ohun tá gbẹ̀yìn ọ̀rọ̀ Olúwo òun náà lè rí yìí. Kò sígbà tó ní ṣẹlẹ̀ o àfi tí ò bá sí gómìnà nínú ìlú yìí, àfi tí ò bá sí àwọn aláṣẹ. Ṣé mọ̀ pé Ìwó pín sọ́nà méjì? Àwọn kan wà tí wọ́n support àwọn ọ̀rọ̀ tí Olúwo ń sọ. Gbogbo wa náà là ń rí tá à ń gbé wá ní gbogbo ìgbà. Tí Olúwo bá ti sọ̀rọ̀ wọn á kóra wọn jọ. Tí Olúwo bá pa ìtàn tó ń pa ìtàn ó ní ẹ gbọ́ràn last time Odùduwà Ìwó ló ti wá. Ẹni tó ń sọ èdè kan kìnìkan pé báwọn náà ṣe ń pe kí ló tiẹ̀ pè ní last time ṣé Ọlọ́fin ló pè? No, ó ní ibi tó ti ń pe Elédùmarè. Ó níbẹ̀ ni Odùduwà ti wá pé Olódùmarè ni wọ́n ń pè nílé Ifẹ̀. Pé Olódùmarè náà ń pè. Ó níbi tó ti ń pè Elédùmarè ó níbẹ̀ ni. Ó mú ìtàn wa ó dojú adẹ àwọn èèyàn dákẹ́ wọ́n ń wò. Ó ti pẹ́ jù àwọn ìgbésẹ̀ náà fẹ́ gbé ó ti pẹ́ jù.
mo ti gbọ́ kan ní last week bẹ́yẹn nínú ìròyìn mo gbọ́ ìkan nínú last week nínú ìròyìn news gbé agbẹnusọ ibẹ̀ ni mo ti ń wò pé ó ń rúgbó bọ̀ agbẹnusọ Ọ̀ọ̀ni òun ló gbé ìròyìn síta agbẹnusọ Ọ̀ọ̀ni ló gbé ìròyìn síta wọ́n ní Olúwo ń sọ pé Ilé Ifẹ̀ kì í ṣe orísun ilẹ̀ Yorùbá ibẹ̀ yẹn ni mo ti mọ̀ pé nǹkan kan máa padà ṣẹlẹ̀ òun náà nìkan tẹ́ fẹ́ rí àdúrà ti tèmi dẹ̀ ti ń sọ tipẹ́tipẹ́ òun náà ní eléyìí tí ìgbésẹ̀ tán ti ń gbé yín sí ó dẹ̀ máa padà ṣẹlẹ̀ kò sí ọgbọ́n tí wọ́n lè dá sí kò sí ọgbọ́n tí Olúwo lè dá sí wọ́n máa yọ Olúwo ni Olúwo á padà ṣẹ̀sín ní orí àpèrè tí Olúwo wà ó máa padà ṣẹ̀sín Awórò bẹ́ẹ̀ ni mo sọ Olúwo á ṣẹ̀sín Awórò ẹ̀sìn òun lágbẹ̀yìn ọ̀rọ̀ Olúwo ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ kí n fi fọ́nrán yìí hàn wá ara nǹkan tá à ń sọ pé àwọn Fúlàní wọ́n ti wà nínú wa tẹ́pà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá à ń pè lójúlówó ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè lójúlówó pé ọmọ Yorùbá ni wọ́n ń ṣe ọmọ Yorùbá especially àwọn àfáà inú àwọn àfáà wọn inú wọn pọ̀ sí jù ṣe mọ̀ pé ìkan jáde ṣé Mufti Ìwó ni ìkan jáde ní last time tó ń sọ pé àwọn mọ́ra wọn pé tí wọ́n bá ń sọ̀rọ̀ pé àwọn mọ́ra wọn kankan bẹ́ẹ̀ eléyìí ni ẹ fi rí àrídájú ẹ wá wo arábìnrin ọmọ Haúsá ni ó kọ ìlà Yorùbá wọ́n ti béèrè lọ́wọ́ ẹ̀ pé ìlà Yorùbá lẹ kọ yìí ó ní bẹ́ẹ̀ ni wọ́n ní ta ló kọ fún yín ó láwọn tó gbẹ̀bí òun ni ó ní inú dẹ̀ dùn sí pé òun fẹ́ wọ́n ní kí lorúkọ ẹ̀ ó ní Ìyábọ̀dé ní orúkọ òun Ìyábọ̀ ẹ jọ̀ọ́ ta ló lè rí arábìnrin tó lè sọ pé Haúsá ni àbí Haúsá ṣe dùn mọ́rán lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ náà ni èdè Yorùbá ṣe dùn mọ́rán lẹ́nu arábìnrin yìí ẹ̀yin ènìyàn mi ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fọ́nrán ìdópin o torí òpin fídíò yìí ni màá gbé fọ́nrán yìí sí kẹ́ ẹ wò ó kẹ́ ẹ fojú ara yín rí kẹ́ ẹ fetí yín gbọ́ ẹ gbọ́ nǹkan tí arábìnrin sọ lẹ́nu tẹ́ bá wo gbogbo èdè tó ń bẹ nínú Nàìjíríà lénìí èdè Yorùbá ló yí sí jù òun ló rọrùn jù láti gbọ́ tẹ́ bá ń wá àwọn tó ń kọrin tàkásùfè orin wo ni ẹ rí àwọn tó ń kọ hip hop tí wọn kì í ṣe ọmọ Yorùbá tí wọn bá ti fi Yorùbá sí kò orin wọn ò tí complete ẹ lọ check out ẹ lọ check àwọn ọ̀rọ̀ tí mo sọ ẹ lọ fast check àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí wọn bá ti fi orin Yorùbá sínú orin wọn ò tí complete ó easy jù bẹ́ẹ̀ náà ni èdè ṣe easy fáwọn Fúlàní láti gbọ́ ó easy fún àwọn Fúlàní láti gbọ́ woman ilẹ̀ Yorùbá náà ti bí èdè yìí dán mọ́rán lẹ́nu woman yìí débi pé òun náà ti bá wọn ṣe òṣèlú ó ní woman leader ní Ward 6 or something like that Ward 6 ó ní third woman leader ní wọ́ọ̀dù ibi tó ti wá ní arábìnrin wọ́n fi èdè Yorùbá wọ́n fi ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò sí èdè dán mọ́rán lẹ́nu ó gbọ́ Yorùbá ju ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ̀yin ènìyàn mi nǹkan ti ṣe wá tá a bá ń sọ ó máa dà pé àhesọ ọ̀rọ̀ ni nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ àwọn eléyìí wọ́n ti wà láàrin wa wọ́n ti bá wa ẹni tó ń bí sílẹ̀ Yorùbá kí lè expect kí nìkan tẹ́ ẹ expect ẹni tó ń bí sáàrin wa kí lè expect ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ a ní wọn lọ́kùnrin o tí wọ́n pọ̀ káàkiri bẹ́yẹn ẹ wo gbàdé ọ̀rọ̀ ìgangan ṣẹlẹ̀ wọ́n ròyìn wọn tó yẹ pé wọ́n ti wà nínú àwọn politics àkókò ti tó sìn láti máa yọ èkó kúrò nínú àlìkámà àkókò ti tó ó ní oríkì ó ní mo ìsọ ní àná mo sọ lánàá pé tó bá yá àwọn Fúlàní á lọ máa extract oríkì táwọn náà fọ́ọ̀mù oríkì arábìnrin ní oríkì ó lóríkì títí ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ wa òjò bẹ́lẹ̀ lọ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fọ́nrán ìdópin o mo sẹ́nu mọ́ ẹ wo ẹgbọ́n tí arábìnrin tó sọ lẹ́nu ẹni ṣìṣe o àbúrò ò ní ṣẹlẹ̀ sí lágbára Ọlọ́run ẹ̀yin èèyàn mi yíyọ ni wọ́n á yọ Olúwo ń lọ. Fine. Très bien. Yes. You are from which state originally? Ka ni ban ji kuma. Te daga wani jihar?
Ni da Kano. Kano. Da kyau. So ke Bahaushiya ce? Ni Bahaushiya ce. Ba Kanuwa. Ba Kanuwa amma ana aka haife ni. Ana aka haife ki. Hausat harshen da kuke yi a gida kenan ko? Da yara. Da Hausa kuke yi muku magana. Okay. Amma yanzu na aka haife ki? Ana aka haife ni. Duk yara na anan na haife su. Okay. Auren ki duka anan? Anan ne aure anan ne. So wani gbọ́ èdè Yorùbá? Haka ne. Na ji Yarbanci. Okay. Ẹ̀sìn gbọ́ Yorùbá hun dáadáa? Mo gbọ́ dáadáa. Ẹ gbọ́ dáadáa? Okay. Mo rí pé ẹ kọ́lá ìlà ìlú yìí ni àbí? Mi pé ibi náà wọ́n bí wa sí lọ́jà àgbà. Àwọn ta ló kọ́ fún yín? Àwọn tí wọ́n bí wa sí ọwọ́ wọn ní Kírun. Ní Kírun? Ìkírun wọ́n bí mi sí. Okay. So àwọn ìyá tí wọ́n bí wa sọ́wọ́ wọn àwọn ni wọ́n jà fún mi. Wọ́n jà fún yín. Ẹ sì láìkẹ́? Àmọ́ láìkẹ́ o. Ẹ láìkẹ́ ẹ. Ṣé ní oríkì? Àwọn ìyá tí wọ́n bí wa sọ́wọ́ wọn náà wọ́n fún wa lóríkì nígbà yẹn. Àṣàbí Sàdọ́là. Ẹ láìkẹ́? Mo láìkẹ́ Àṣàbí Sàdọ́là. Orí máa ń wú tó bá ti ń kì. Sórí mi máa ń wú tó bá ti ń kì. Orí mi máa ń dùn mọ́ mi, orí mi máa ń wú. Orí mi máa ń wú. Ṣé ẹ máa ń sa dọ́là tó tọ́? Mo máa ń ka. Mo máa ń ka dọ́là, mo ń ka náírà. Ṣé ẹ ń gbádùn ìlú yìí ṣá? Mo ń gbádùn ìlú yìí. Ìlú tí ibẹ̀ bí mi sí, ibẹ̀ mo ti sọ lọ́mọge, ibẹ̀ mo ti lọ́kọ. So mo gbádùn rẹ̀ lẹ́yìn kankan lọlé ká padà. Kano. A máa ń yọjú sílé. A lò bí oṣù mélòó a padà wálé. Tí lásìkò padà wálé? À ń padà. Ibi báyìí ti dilé? Ó ti dilé. Ó ga o. Àwọn kan bí a bá rí ẹ̀yin ará ilẹ̀ Yorùbá njó lẹ́ ń lọ ìlú yín o, njó lẹ́ fẹ́ padà sílùú yín o. Àwọn ará Kano ló máa bá fún bẹ́ẹ̀. Wọ́n ti yọ̀ǹda yín fún Yorùbá? Wọ́n ti yọ̀ǹda. Wọ́n di dandan wọ́n gbà wọ́n ti wà pàtó wà pẹ̀lú wọn. Ẹ máa ń jẹ oúnjẹ Yorùbá? Kò sí oúnjẹ Yorùbá tí mò ń jẹ. Bíi? Kò sí oúnjẹ Yorùbá kan kí ni oúnjẹ Yorùbá tí mi mọ̀ jẹ. Ẹ̀kọ síbí ẹ̀kọ náà ni oúnjẹ Yorùbá. Ẹ̀kọ, àmàlà. Kódà oúnjẹ Yorùbá gan ló pọ̀ jù tá a máa ń jẹ nínú ilé wa. Tẹ máa ń ṣe fọ́kọ yín gbà yẹn? Bẹ́ẹ̀ni, ọkọ mi náà sì láìkẹ́ ń gbà ayé rẹ̀. Bẹ́ẹ̀ni, àwọn ọmọ náà sì láìkẹ́? Àwọn ọmọ láìkẹ́. Okay. Àwọn ọmọ títí ṣe fún wọn lóríkì? Mo fún wọn. Okay. Àwọn ará ìlú yìí ṣé wọ́n gbà yín tọwọ́ tẹsẹ̀? Kódà wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ o. Wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ o. Torí mo ní ọ̀rẹ́ Yorùbá tó pọ̀. Tó bá ń ṣe ṣíṣe ẹ máa ń tẹ̀lé wọn? Kò sí. Ìlú wo lẹ máa ń tẹ̀lé wọn lọ? Àbí Òṣogbo péré ni wọ́n bá? Kò sí ìlú tá yìí lọ. Ìlú tí lẹ́nu ọjọ́ mẹ́ta ìgbà mo ti tẹ̀lé nìkan lọ Èkó. Èkó? Nínú oṣù tó kọjá. So ẹ faramọ́ bó ṣe ń ṣe ń lù yìí? Mo faramọ́. Okay. Opportunities wà? Bẹ́ẹ̀ni. Ẹ máa ń rọ́wọ́ mú? Bẹ́ẹ̀ni. Àbí kò sí àmì? Alhamdulilayi. A máa ń bára wa ṣe bára wa ṣe gan tá a bá ríra wa tó jọ́ mẹ́ta a lè pera wa lórí fóònù tàbí ká wára wọn lọ. Bẹ́ẹ̀ni. Àwọn ọ̀rẹ́ wa tó bá jẹ́ Kristẹni nígbà ọdún Christmas bẹ̀ là á gbé gbogbo àwa ọ̀rẹ́ á gbé bẹ́ẹ̀ á bára wa ṣeré àjọ ṣe so àjọ máa ń ṣe. Ẹjọ́ rẹ akwai haɗin kai? Wallahi akwai haɗin kai. Babu tashin hankali? Yorùbá gan ló pọ̀ jù náà rẹ tí mo ní. Mo jẹ́ woman leader. Ẹ jẹ́ woman leader? Bẹ́ẹ̀. Ibo? Ward 7. Ní Ward 7? Ẹni kìíní àkọ́kọ́ tó máa kọ́kọ́ jẹ́? Ó dàbí pé èmi ni ẹlẹ́ẹ̀kẹta. Ní Ward 7? Yorùbá sì wà ní Ward 7 yẹn náà? Haúsá àti Yorùbá làjọ máa ń ṣe pọ̀. Okay. So àwọn kan bá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa ń sọ pé sẹ́mọ̀ pé àwa ẹ̀yà méjì la wà ní wọ́ọ̀dù yìí o. Gbogbo tá a bá sì fẹ́ pín a máa ń pín dọ́gba ni. Ìrẹ́pọ̀ wà. Baki ma saba da gida ba ko? Na saba tunda duk yara suna can. Okay, sun koma a can arewa? Amma dukan su suna jin Yorubanci? Ba nan aka haife su ba nan suka girma. Okay. Me yasa suka koma? Allah komai ya yi kasan Ọlọ́run ló mọ ibi tẹ́dà lè gbé kalẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ iṣẹ́ wọn kàwé? Àwọn ọmọ mi kàwé. Èmi ìyá wọn ni nǹka wọn mọ̀ ká. Ṣé ìyẹn ni pé wọn tètè ṣègbéyàwó?
ọkùnrin ló pọ̀ nínú àwọn ọmọ mi Okay. ṣùgbọ́n obìnrin náà ó ka àwọn bá díẹ̀ Okay. àwọn ọkùnrin náà kà. Okay. Lẹ́ẹ̀kan sí kí lorúkọ yín? Hajiya Iyabo Usman. Hajiya Iyabo. Hajiya Iyabo Usman. To gaskiya Hausa ne? Gaskiya ba. So ya ina kika samu Iyabo? An da aka haife ni anan aka samu Iyabo. Iyabo. Iyayenki? Saboda sunan mamana Iyabo. Shine sunan Rukayat. Okay. Shine ake ce min Iyabo. Iyabo. Esi like be? Mo like ẹ o. Sàbí tí ń ka dọ́là tí ń ka náírà. Okay, ó dàbí. Ṣé ní Sábò yìí ń sìn tó bá fẹ́ wá yín kí lórúkọ ló máa fi wá yín kàn? Ìyábọ̀ ni o. Ìyábọ̀ Rúkàyà tí mo sọ fún yín o. Àwọn èèyàn mọ̀. Ìyábọ̀ yìí náà mọ̀. Ìyábọ̀ kó sí ọmọ tí ò lè sọ̀rọ̀ tó bá lè yanu sọ̀rọ̀ báyìí tẹ́ bá bí léèrè pé kó mọ yín lọlé Hajiya Iyabo. Yóò mọ yín wálé mi. Hajiya Iyabo. Ó lágbára. Alájà pọ̀ ní Sábò ṣùgbọ́n kò sí Iyabo. Kò sí Iyabo. Kò sí Iyabo. Authentic Hajiya Iyabo. Ẹ sì like ẹ bẹ́ẹ̀. Hajiya Iyabo. Alhamdulillah. Ẹ ṣé o.